eléyìí mà wá lágbára báyìí o. Bẹ́ẹ̀ là ń bẹ Ọlọ́run kó ṣọ́ wa lọ́wọ́ ẹni tó ń robiro ní táwa ò robiro. Eléyìí ti wá di iṣu atayanyan báyìí bóyá jẹ́ wípé ìparapọ̀ àwọn kọ̀ǹgílá agbaṣẹ́ṣe náà ni wọ́n ní wípé wọ́n ti bẹ̀rẹ̀ ìfẹ̀hónúhàn o. Ìfẹ̀hónúhàn eléyìí mà wá fẹ́ lágbára ju ti àtẹ̀yìnwá lọ. Irú kí leléyìí? Àwọn kọ̀ǹgílá ni wọ́n parapọ̀ ṣe ìfẹ̀hónúhàn tí wọ́n gbé pósí jáde o. Pósí tí wọ́n gbé jáde náà ni wọ́n tún ṣe àwòrán ẹni tó jẹ́ Minister of Defence ìyẹn Wale Edun wípé ó ti dolóògbé, tí wọ́n sì fi ń tọ́ka rẹ̀ látàrí owó rọ̀gùnrọ̀gùn tí wọ́n ní wípé wọ́n jẹ àwọn kọ̀ǹgílá o. Wọ́n wá ní tí ìbá ṣe wípé ó ti kú, bóò ló ṣe lè jẹ́ kí àwọn owó tí wọ́n jẹ àwọn pọ̀ tó báyìí. Wọ́n ní àkókò òjòyè sàn ju ẹnu omi ò mà kálù lọ. Ní olúlu Nàìjíríà tí í ṣe Abuja lánàá, òun ni wọ́n ti parajọ papọ̀ tí wọ́n ń ṣe bí ètò ìsìnkú fún ọ̀gbẹ́ni Wale Edun o. Lẹ́yìn pé òun náà ni Minister of Defence. Ara àwọn àwòrán tí wọ́n yà òun náà lẹ̀ ń wò tí wọ́n fi ṣe bí obituary fún un nígbà tí wọ́n dé Federal Ministry of Finance tí ó wà ní Abuja lánàá lólúlu Nàìjíríà. Òun ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbé òkú yípo káàkiri tí wọ́n sì ń sọ wípé arákùnrin ọ̀hún tó jẹ́ Wale Edun tí wọ́n ní ó ti dolóògbé. Òun ló wà fà á tí àwọn aṣe àmúlò ojú òpó jẹ́ǹbọ̀ ọ̀dọ́rẹ̀ Instagram tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ àti ẹ̀hónú tiwọn náà léde wípé eléyìí ti lágbára ju èwo làbọ̀rọ̀ máa sọ wípé ẹni tí ò tí ì kú ti jáde láyé nítorí kíni èlò náà wá jẹyìn tó wá tó wípé kẹ́ ẹ máa kéde òkú ẹni ẹlẹ́ni. Ẹni bá a sọ̀rọ̀ ní ọ̀nà tó bá òfin mu. Bẹ́ẹ̀ ni ẹnìkan sọ wípé gbogbo wọn pátá báyìí ó yẹ kí wọ́n máa fi ọwọ́ ṣìkún òfin agbófinró gbé wọn lẹ́yọ kọ̀ọ̀kan kí wọ́n sì máa rán wọn lọ sẹ́wọ̀n ni. Bẹ́ẹ̀ làwọn mi ń lù wọ́n lọ́gùn ẹni wípé àwọn tó fẹ́ràn ọgbọ́n àtinúwá tí wọ́n tó fi ń ṣe ìfẹ̀hónúhàn yìí o. Ẹnìkan tí orúkọ rẹ̀ jẹ́ Perfectly Hide ó sọ tiẹ̀ náà wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn aráabí náà ni kò jẹ́ kí a dá wọn lẹ́bi torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn náà ti lọ rèé yá owó rọ̀gùnrọ̀gùn náà ni wọ́n ti lọ rèé yá tí wọ́n ti fi ṣiṣẹ́ fún ìjọba àpapọ̀ tí ìjọba wàá fẹ́ san owó tí wọ́n jẹ wọ́n. Ṣe rí wípé eléyìí náà tó ohun tí yóò ba ẹni lọ́kàn jẹ́ láti gbé irú ìgbésẹ̀ tí wọ́n gbé yìí. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti lọ rèé fi dúkìá wọn dúró látàrí wípé wọ́n ní àfojúsùn pé ìjọba ò sanwó ìbọ̀rọ̀ tí wọn ò san tí wọ́n ti di aláìnílé lórí mọ́ o. Ìkànnì eléyìí ti ṣẹlẹ̀ sí ẹni tó bí bàbá òun lọ́mọ tí wọ́n ní bàbá Ìlọrin fi ọ̀pọ̀lọpọ̀ tó ní gẹ́gẹ́ bí dúkìá wọ́n ní pé Ìlọrin fi yáwó títí di àsìkò yìí wọ́n ní wọn ò rówó san. Àwọn tí wọ́n sì ti fi dúkìá gbowó lọ́wọ́ wọn wọ́n ti gbẹ́sẹ̀ lé gbogbo dúkìá. Bẹ́ẹ̀ ni àwọn kan sọ wípé ìkúnlẹ̀ abiyamọ o, ikú ò mà nípa ọ̀gbẹ́ni Wale Edun tí àwọn ènìyàn sì ń bu ẹnu àtẹ́lu àwọn tí wọ́n ṣe ìfẹ̀hónúhàn burúkú yìí wípé nítorí pé wọ́n jẹ yín lówó ǹdẹ̀ wá gbé obituary jáde tí ẹ̀ ń gbé pósí káàkiri wípé arákùnrin ọ̀hún wípé ó ti jáde láyé. Eléyìí ò mà bójúmu tó àfi k'Ọlọ́run gbà wá. Ẹnìkan ní wípé ẹ jẹ́ kí onígbèsè kí ó san gbèsè rẹ̀, ìbàjẹ́ pé kò jẹ wọ́n ní owó ni àwọn náà wọn ò ní gbé pósí jáde wípé wọ́n fi ṣe atọ́kùn owó tí ó jẹ wọ́n o. Ṣùgbọ́n ohun tí àwọn míì ń sọ ni wípé tí kò bá jẹ́ wípé ó ti dolóògbé lóòótọ́, kí ni tí yóò máa wò tí owó tí wọ́n jẹ àwọn òṣìṣẹ́ yìí yóò fi wá jẹ́ bíi Ọlọ́run gbà wá 120 trillion tó túmọ̀ sí tírílíọ̀nù lọ́nà ọgọ́fà 120 trillion láàrin ọdún méjì péré. Eléyìí mà wá lágbára o. K'Ọlọ́run kó gbà wá ká má fọjọ́ ọlọ́jọ́ lọ o. Ọ̀rọ̀ yìí ló ń jà ràìnràìn lọ́wọ́ lórí ẹ̀rọ ayélujára la ní ká sáré mú wá fún ẹ̀yin aráalé o. K'Ọlọ́run kó ṣọ́ wa lọ́wọ́ àwọn tí wọ́n ń ro kúrò wá. A ò ní kúkú ọ̀wọ́ọ̀wọ́ o, a ò ní kúkú òjijì. Ibi làmàdàn ló sì ti fún ti sáà yìí. Ẹ ṣeun. Ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́. Ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́. Owutu FM Ìkòròdú náà kalẹ̀ sí. Bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà ẹ lọ bá mi rí wọn. Ìṣílẹ̀ lẹ fẹ́ ṣe, ìpolówó ọjà lẹ fẹ́ ṣe, ìyàwó lẹ fẹ́ ṣe, ẹ máa lọ sí Owutu. Àwọn náà ṣe bẹbẹ. Ẹ lọ gbẹ́nu sí máìkì lọ́dọ̀ àwọn Owutu ṣe bẹbẹ. Ìgbólóhùn ni wọ́n wà nílùú Ìkòròdú. Ó yẹ má yí kúrò bẹ́ẹ̀ yẹn, bá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi. Owutu FM ní kẹ́ máa gbọ́ ní gbogbo ìgbà. Ilé-iṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n ń gbóhùn sáfẹ́fẹ́, gbogbo nǹkan yóò fẹ́ ṣe ẹ lọ bá wọn. Wọ́n pẹ́ fẹ́ polówó ọjà ní, ẹ fẹ́ tajà ní, ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ ní, lóríṣiríṣi ní, ìṣílẹ̀ ní, ilẹ̀ lẹ́fẹ́ tà ní, kódà tó bá rẹ̀ yín jẹ, ẹ máa bọ̀ l'Owutu FM kẹ́ wá gbẹnu sí máa. Thank you very much. Owutu ni o. Owutu rédíò Owutu àti pẹ̀lú Owutu
ṣàmì má sùn yẹ ká jàre lọ Owutu FM. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.